yà ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ mi yalé lèmi ń jẹ́, máa lé mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọbọ̀ Sokoto kẹmbẹ̀rí bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo sì nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni á gbà fún wa. Mo kẹ́yìn al-ulama'u warasatul anbiya'i. Ẹ̀yin àfọ́ Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mọ̀kádàmù ṣèyíkà àfà akọ́mọlẹ́sìn àfà akọ́mọlédè àfà akọ́mọlékéwú. Pẹ̀lú gbogbo mùsùlùmí mo kí yín wípé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi nínú Kristẹni. Reverend Bishop nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi Kérúbù and Séráfù Celestian. Mo kí yín pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ẹlẹ́sìn kẹ̀sìn kẹ̀yìn ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín wípé ewé a máa jẹ́ egbò a máa jẹ́. Ẹ̀ní ṣe ewé já ẹ̀ní ṣe egbò àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin abiyamọ tí dúró tọ́mọ tọ́mọ kì í fi ṣubú. Ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ èé fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá ẹ fi ṣe wá lóore owó. Ẹ fi ṣe wá lóore ọlá. Ẹ fi ṣe wá lóore àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò níná. Mo ṣèbà ọjà tó kún tí ò lérò. Mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani mo ṣèbà yín o. Mo kí kábíyèsí Ọ̀nìrìṣà. Jẹgbẹ̀nẹ̀bẹ́ àti àkún aláṣọ àlà funfun gbòò. Ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀. Ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì. Ọ̀jájá the second Ọọ̀ni Ilé-Ifẹ̀ àrólé Oòduà. Mo fi yín kí kábíyèsí ikú bàbá yèyé. Ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé Aláàfin Ọ̀yọ́. Mo wá fi yín kí bàbá tèmi ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first, the Olúbàdàn of Ìbàdàn land. Mo wá fi yín kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí ẹnjìnì Abíọ́dún Olúwaṣèyí Mákindé, gọ́vnà Babájídé Sanwó-Olú, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbámijí, pẹ̀lú gọ́vnà Adémọ́lá Adélékè Nurudeen Jackson. Mo kí yín o. Mo wá kí gbogbo ọmọ Yorùbá ní Kwara, mo kí gbogbo ọmọ Yorùbá ní Kogi. Mo kí gbogbo ọmọ Yorùbá ní Bayelsa. Mo kí gbogbo yín o. Mo kí bàbá mi Professor Bánjí Akíntóyè, alànà fún ìran Yorùbá. Nígbà tí mo sì tún sọ fún wọn pé happy birthday in advance. Kí Olódùmarè kó jẹ́ àtúbọ̀ rí òòrùn yín sáṣọ pẹ́ o. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí èjìká tí ọ̀já sọ ọ́ bọ́ lọ́rùn ẹni. Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ akùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ Tóyọ̀sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí.
à ń lé bọ̀ lẹ́yìn Jagunlabi lára iwájú. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde. Bàbá ọmọ aládéládé ládé aláàfin ọ̀ládé adé orí aládé kó la gbà fáláàfin. Májàsọ́lá Àdìsá mo kí yín púpọ̀ púpọ̀. Ẹ pẹ́ fún wa. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́. Mo wá kí gbogbo ọmọ Yorùbá ní diaspora, mo kí gbogbo ọmọ Yorùbá ní ilẹ̀ kóòtù òjíire. Ó mà ṣe o. Ọ̀gá ẹ máa wò pọ́ tọ́jọ́ méjì ó tójọ́ mẹ́ta ó tójọ́ mẹ́rin tá a ti lóore ọ̀fẹ́ láti gbóhùn ara wa, tá a ti lóore ọ̀fẹ́ láti ṣíra wa létí, tá a ti lóore ọ̀fẹ́ láti gbé ra wa níyàwó ọ̀rọ̀. Torí ibà méjì kọ́, torí wípé àrùn jẹ́nẹ́rà ni, àrùn pé nǹkan lọ bó ti yẹ kó lọ. Àmọ́ a dúpẹ́ wípé Olúwa tó lẹ̀mí wa ò gbà á, ó sì fi ilẹ̀ fún wa. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí pátápátá láti máa béèrè pé kí ni ìdí tá a fi rí ọ lórí ayélujára lórí agbami. Mo dúpẹ́ o, ẹ ṣé. Nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbé mi wóde. Àkọ́kọ́, ìlú Ògbómọ̀ṣọ́ ń gbóná yanran láti bí ìjẹta. Ẹ̀yin àgbábọ̀ ẹni bẹ́sẹ̀ sí bá ń jẹ légbò, kò sẹ́ni tí ń rí. Bélégbò bá wá ń jẹ sínsín, ariwo àwa ta. Ìgbà tí àwọn Fúlàní darandaran tí ń kọlu àwọn aráàlú Ògbómọ̀ṣọ́, kọ̀mọ̀sẹ́ni tó sọ̀rọ̀. Ìgbà tó wá di fàmí ń fà ọ́, tọ́wọ́ èèyàn kan dùn èèyàn kan ju èèyàn kan lọ. Wọ́n mọ̀ tí àrẹ́ẹ̀sì èèyàn 4 nílùú Ògbómọ̀ṣọ́ tán sì ti ṣe kíni, tí wọ́n ti gbé wọn ní alápá ìyàká, tí wọ́n ti di ìlú Èkó. Wọ́n ti gbé wọn lọ ìlú Èkó, mò ń bọ̀ lórí ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ìní àbùkù olóròǹbó, èyí tí Àtíkù Abubakar tó jẹ́ igbákejì ààrẹ àná, ààrẹ ìjẹta, tó jẹ́ igbákejì bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́, àbùkù olóròǹbó èyí tó fi kan àrólé Oòduà Jẹ̀gbẹ̀nẹ̀bí àti Àkún aláṣọ àlà funfun gbò ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì. Ìkejì nu. Ìkẹta, ìní tí bàbá wa onítàn sọnù. Bàbá tí ọmọ tàn tó fẹ́ pìtàn, emperor tìlú Ìwó, emir ìlú Ìwó tó pera rẹ̀ lẹ́mperor, ọba Abdulrasheed Àkànbí Adéwálé Tẹ̀lú 1, Olúwo ti ilẹ̀ Ìwó. Ìtànkítàn tẹ́ mọ̀ pé bọ́mọdé bá fẹ́ jogún kógún yọ pàtàkì tàn. Kábíyèsí ń sọ̀rọ̀ nípa Lúwo Gbàgídà. Ó mà ṣe o. Ẹ̀yin oníṣẹ̀ṣe, mo rò pé ọwọ́ yín ni àkóso pé à á yan ọba, à á fọba jẹ. Mo nígbàgbọ́ pé ọwọ́ yín ló wà. Léyìí tó túmọ̀ sí wípé lábẹ́ bó tilẹ̀ wù kó rí, ó yẹ mọ́ dífákẹ́ tó fọba jẹ. Tá a bá ní ṣe mistake, tí ó bá ní jọ ti pé àáyájú, ẹ dẹ́kun ṣé ẹ̀ẹ́bí Fálèrè kẹ́ tó máa fi ọ̀pọ̀ ọba jẹ nílẹ̀ Káàárọ̀ Òjíire. Mo nígbàgbọ́ pé Ifá ni ẹlẹ́rìí ìpín atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Ó yẹ kí Ifá ti mọrú karanjágbá tí ẹlòmíì ó yà lórí àpèrè kó sì ti sọ fáráàlú
káràlú ti mọ ọ̀nà tí wọ́n gbà ti múra dè wọ́n. ẹ wo orú ọba orílẹ̀ Ifọ̀, ọba òṣì, ọba àdánwò, eléri ibú ọba, eléri ibú ọba, ọba pààyàn pààyàn ọmọ ṣe o. ìgbà tógun Fúlàní bá ń jà wá, ẹ má bínú pé mo sáré lọ bẹ̀ yẹn, ó ká mi lára ni, ẹ pé mi ń ráyè dá sí láti jọ yìí n tí ń ṣe mí ni, ẹ má bínú. ló fà á. ìgbà tó bá aládé ọba gbéwo síta, tí ọba aládé ọba ṣígun, tí ọba aládé ọba tí ò kojú ìjà sí àwọn Fúlàní ajínigbé, Fúlàní afipájẹ oko, Fúlàní afipábánilòpọ̀, Fúlàní aṣekúpani, tí ò ṣe gbogbo eléyìí láti dojú ìjà kọ wọ́n, ó wá jẹ́ wípé aráàlú tó fún ọ ní agbára, aráàlú náà ló wá ń dojú agbára yẹn kọ. tírú ọba bẹ́ẹ̀ bá sì ṣẹ́kù lókè èèpẹ̀, Olódùmarè ó máa mú yín kúrò ní ìfanafanṣu. bí ìyá bá ń jọmọ àní rẹ́nì kankan, ìyá ń jẹ̀ràn Yorùbá. ẹ̀yin ọba òfò yìí, ẹ dákẹ́, ẹ fọwọ́ lẹ́rán. àbàtà yín ta kété bí ẹni tí ò bódò tán. ọwọ́ dọ̀rọ̀ aráàlú, odidi bàbá àgbàlagbà tó tó ọ bí lọ́mọ, ọwọ́ ń dá bàbá dọ̀bálẹ̀, ọ̀ ń tẹ́ mọ́lẹ̀. lágbára lọ́wọ́ Ọlọ́run, àrọ́mọdọ́mọ rẹ ò tún gbúrò àpèrè yẹn mọ́. ordinary sergeant ọlọ́pàá. àwa ní ìwọ ló ní gbogbo Nàìjíríà. o tó ń sọ nínú fídíò pé tó o bá pa ẹni kò sí tí ó ṣẹlẹ̀. kábíyèsí tí ẹ kí ni mò ń pè ọ́, ayé èrè ò ní dáa. ṣèbó ti forí adé ṣẹ̀wọ̀n, agbára lọ́wọ́ Ọlọ́run ó padà lẹ́wọ̀n ní ẹ̀wọ̀n alọ́ọ̀dé lọ́ọ́ lọ. àdéhùn ọba bẹ́ẹ̀ náà, I think Olúwo also need to take something similar. yes. ẹ jẹ́ àfi Olúwo jófin lọ́dọ̀ tí a ń bí. torí pé gbogbo ìwà Olúwo ló ń contradict culture ìran Yorùbá. ó gbé ẹ̀sìn Islam sórí bí ìgbà tó jẹ́ wípé ìwọ gẹ́gẹ́ ní àkọ́bí ànábì. síbẹ̀síbẹ̀ ó ń wọ òfì, ó ń lò lẹ̀kẹ̀. sànábì lò lẹ̀kẹ̀ ni. sínú ẹ̀sìn Islam ní kẹ́ ẹ máa wọ òfì wà. tó o bá mọ̀ pé mùsùlùmí tààrà ló fẹ́ jẹ́, tó o mọ̀ pé ìmáàmù ló fẹ́ yà, Olúwo fi àpèrè Odùduwà sílẹ̀. ìtànkítàn tó ń pa, Olúwo, ìtàn àlọ́ àpamọ̀ ni. wọ́n pa àlọ́ àpamọ̀. ẹ máa fi ọba tó bá mọ̀ tàn, tí ẹ ní ọpọlọ nípa ìtàn ìran Yorùbá, ìní ẹjẹ́ á máa fi sórí àpèrè kan máa jọba. wọ́n ní tá a bá fi ẹrú jẹ ọba, ìlú ó dàrú. ẹ yé máa lo àwọn ọmọ ẹrú sórí àpèrè mọ́. Olúwo ọ̀mọ̀tàn, ìtàn sọnù, ó dorí ìtàn kodò, ó fẹ́ tẹ́ra rẹ̀ lọ́rùn. ó wá ń dorí ìtàn Yorùbá, ń dorí rẹ̀ kodò. ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi Lájí Abbas, ààrẹ òpìtánlẹ̀ Ìbàdàn. kí Olúwo máa pé Lúwo Gbàgídà, kọ́ máa pè ní Aláàfin. ṣe mọ̀ pé ó tako làákàyè. Lúwo Gbàgídà kì í ṣe Aláàfin, bẹ́ẹ̀ sì ni kì í ṣe Ọlọ́fin. Odùduwà gẹ́gẹ́ fúnra rẹ̀, Odùduwà kì í ṣe Ọlọ́fin. Olúfẹ̀ tí ń ṣe Olúwa Ufẹ̀
ìní Odùduwà jẹ́ Olúfẹ̀ tí í ṣe Olúwa Ufẹ̀. Ó ní Odùduwà jẹ́. Kí ló dé t'Olúwo ò béèrè ìtàn dáadáa? Kábíyèsí ikú bàbá yèyé ọba Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí kejì, bàbá yìí mọ̀ tán. Láàrin àwọn ọba mẹ́rìndínlógún la ti máa ń yan ọba tí ó jẹ́ Olúfẹ̀. Tí a sì máa ń pè ọba bẹ́ẹ̀ ní Olúayé. Olúayé tó túmọ̀ sí Olúwa ayé. Olúwo ọba wà nǹkan fìdílé kó tẹ̀ sórí mọ́ jókòó sórí àpèrè wá àga kan jókòó tí a sọ̀tàn fún ọ pé bàbá mi Lájí Abbas jẹ́ ká ṣìwé ìtàn fún ọ ọmọ tàn. Lóòótọ́ ni wípé Lúwo Gbàgídà ó jẹ́ Ọọ̀ni kọkànlélógún. Ọọ̀ni kọkànlélógún òní Lúwo Gbàgídà. Ibi tí ìtàn ti sọ Olúwo nù nìyẹn, tí fi ń pè Aláàfin ní Lúwo Gbàgídà, tí fi ń sọ wípé Ìwó ló yẹ kó jẹ́ orírun ìran Yorùbá. Àbá afọlá àtàkìnú nà kábíyèsí ẹ má bínú. Bẹ́ẹ̀ bá sì wo ọ̀rọ̀ tọ́ba Olúwo sọ, ẹni pé òun gẹ́gẹ́ takò ara rẹ̀ nínú ọ̀rọ̀ tó sọ. Kábíyèsí ní Ìwó ní orísun Yorùbá. Àmọ́ kábíyèsí gbà wípé Lúwo Gbàgídà tó jẹ́ Ọọ̀ni kọkànlélógún ńlọ́tẹ̀ ní ìyá ńlá tó bí òun, ìyá ńlá rẹ̀. Ọyá ẹ dáhùn, Olúwo. Ẹ gbọ́, Olúwo fúnra ara rẹ̀ ó ń takò ara rẹ̀ lórí àwọn ìtàn tí ó mọ̀. Ó ní wípé Ìwó ní orísun ìran Yorùbá. Àmọ́ ó gbà pé Lúwo Gbàgídà tó jẹ́ Ọọ̀ni kọkànlélógún ní ìyá ńlá rẹ̀. Torí pé Lúwo Gbàgídà obìnrin ni. Ṣáájú Odùduwà kó tó dé, àwọn ọba ti jẹ. Àwọn ọba ti jẹ nílé Ifẹ̀. Tá a bá sọ wípé Oòduà bàbá Yorùbá, àsìsọ ọ̀rọ̀ ni, àsìgbọ́ ọ̀rọ̀ tún ni. Odùduwà ló lórí Yorùbá. Kì í ṣe bàbá fún gbogbo Yorùbá. Ṣáájú Odùduwà, ọba tá a ti jẹ nílé Ifẹ̀ ó jẹ́ mẹ́tàdínlọ́gọ́rùn-ún tí í ṣe 97. Lára wọn ni Ọbàtálá, lára wọn ni ọba Mákin, lára wọn ni ọba Lúfà. Ọba Lúfà méjì ni. Ọba Lúfà Ògbógbódìrín àti ọba Lúfà Aláyémọrẹ. Ṣé ẹ ti gbọ́ báyẹn? 97 ni wọ́n ti jẹ Ọọ̀ni lọ́ba tó ti jẹ nílé Ifẹ̀ ṣáájú kí Odùduwà ó tó dé. Ọba 97, ẹ gbọ́ dáadáa, 97 ọba ló ti jẹ nílé Ifẹ̀ kó tó di pé Oòduà dé.
lára wọn láti rí Ọbàtálá, Ọba Mákin, Ọba Lùfọ̀n, Ọba Lùfọ̀n Ògbógbódìrín àti Ọba Lùfọ̀n Aláyémọrẹ́. Gbogbo ìtàn t'Olúwo sọ pátápátá ni ò lẹ́sẹ̀ ńlẹ̀. Èmi ọmọ rádàràdà tí wọ́n fẹ́ kọ́ nù ìwé wọn tán lọ́n fẹ́ lọ́ǹchì. Èmi ọmọ t'Olúwo fẹ́ kọ. It's better Olúwo. Àwọn yín mírín tẹ̀ ń fara mọ́ náà ni ẹ máa fara mọ́. Ẹ gbọ́. Àwọn yín mírín tẹ̀ ń fara mọ́ àwọn Fúlàní. Wọ́n fún yín lọ́mọ tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ fi ń ṣe pálapàla tẹ́ ẹ fi ń tàràn Yorùbá náà ní kẹ́ ẹ focus ẹ má sọ̀tàn tẹ́ ẹ mọ̀. Kábíyèsí torí tàn tẹ́ ẹ mọ̀ ó lè bí wàhálà ó lè bí ogun ó sì lè bí ọ̀tẹ̀. Ẹ dúró sórí ọwọ́ yín. Now ẹ jẹ́ ìyàkó ńbẹ̀ ẹ jẹ́ kí n lọ sórí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ògbómọ̀ṣọ́. Kábíyèsí ọba Ghandi Ọláoyè èmi ò rò kó yẹ kó rí bẹ́ẹ̀ o débi wípé àwọn àjòjì gbòlògò àwọn ẹni ibi tí pamọ́ rẹ balùwẹ̀ wọ́n wá mú àwọn èèyàn tíá wọ́n mú wọn ní sìnkún látàrí pé wọ́n gbójú ágan tí àwọn Fúlàní aráabí tí wọ́n ṣe kíni tí wọ́n ń dààmú ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ wá kó wọn gidi gan àwọn mẹ́rin wọ́n àrẹ́ẹ̀sì wọn wọ́n gbé wọn lọ sílùú Èkó látàná. Kábíyèsí ìgbésẹ̀ kí lẹ ti gbé sọmọ ẹlẹ́ran ìran Yorùbá sọ wá dáa kó máa jẹgun sọmọ aláṣọ ìran Yorùbá ǹjọ́ wá dáa kó máa wàkísà ǹjọ́ dáa kó mọ onílé ìran Yorùbá ká máa sọ abẹ́ bíríìjì ẹ̀yin ọba yìí. Hey. Fúlàní pààyàn kan lára Yorùbá l'Ógbómọ̀ṣọ́. Yorùbá wá retaliate wọ́n gbẹ̀san. Àwọn náà wò pé kí ló ṣubú tẹ àwọn yìí àwọn ò lè lájú àwọn ńlẹ̀ kí tàlùbọ̀ kó kó wọ́. Wọ́n dáhùn padà. Ẹ wá lọ rèé àrẹ́sì àwọn èèyàn ẹ ṣe àrẹ́sì àwọn Fúlàní tó pa Yorùbá. Ẹ ṣe àrẹ́sì wọn eléri ibu nìyẹn. Kábíyèsí ẹ bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí kó tó escalate. Yorùbá èé bínú àgọ̀ púpọ̀ àgọ̀ wa yẹn ẹ má jẹ́ ń pè lágọ̀ a ní sùúrù ẹ ti wá sọ sùúrù wa ẹ ti sọ́dàgọ̀. Sùúrù tẹ wá sọ́dàgọ̀ yẹn sùúrù tẹ sọ́dàgọ̀ yẹn tẹ bá tí wa kan ògiri tá a bá yíjú pátápátá sí yín yóò sú yín o torí ilé ò ní gbà yín ọ̀nà ò ní gbà yín. à ń bá ní tan ká fani ní tan ya ni. ó ti wá jẹ́ tẹ́ wá fẹ́ sọ̀ràn Yorùbá dá lákìísà. ó ti wá jẹ́ tó jẹ́ pé ojoojúmọ́ ayé lẹ fẹ́ máa gba omijé lójú ìran Yorùbá kí ni tá a ṣe. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin ni bàbá wa lásìkò yìí ẹ̀yin làárẹ̀ Nàìjíríà. àwa ń bẹ̀ yín ẹ sọ fáwọn Fúlàní ajínigbé Fúlàní afipá jẹ oko afipá báwọn ìyá wa lò pọ̀ ajínigbé yìí pé
kí àwọn tó ní wọn ó mú wọn so kí á filẹ̀ bàbá wa lẹ̀. ká ṣe kí ni? ń bọ̀. kí á fi ilẹ̀ bàbá wa kí á fi sílẹ̀. ní wàrà ń ṣẹ̀ṣà ó tó gẹ́ o alùbàtà kan kì í dárin èyí tẹ́ ẹ fìyà jẹ wálẹ̀ Yorùbá ó tó gẹ́. àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí a sì kó tá ti kó lọ sàbújá kábíyèsí ọba Olúgbọ́n à ń pè yín a mọ̀ pé gbogbo ìgbà tá a bá pè yín lẹ máa ń jẹ́ ẹ̀yin èé sọ ọba ẹlẹ́sìn rìn ṣe bí ọba kan tó ti gbàbọ̀dẹ̀ fúnra Yorùbá ìyá Olúwo ti gbàbọ̀dẹ̀ fúnra Yorùbá ìtọ́kẹ́yìn ọba Ifọ̀ iná ni ó kẹ́yìn Olúwo tí ọba ṣọ́ra. náà àrífín ilé ìyàgbẹ́ èyí tó kàn bàbá wa Ọ̀ọ̀nìrìṣà látọwọ́ Àtíkù Abubakar mo fẹ́ kẹ́ ẹ wò náà ni kí n tó wá sọ̀rọ̀ lórí ẹ̀. ẹ̀rí bá ti kù bó ṣe kí Ọọ̀ni ẹ tó fídíò yẹn wò. ẹ wò bó ṣe kí Ọọ̀ni ẹ wò bó ṣe kí Emir àti ẹ wò dáadáa o. ẹ wò bó ṣe kí Ọọ̀ni olórí aládé ẹ wò bó ṣe kí Emir tìlú tiẹ̀ léyìí tó túmọ̀ sí wípé Àtíkù ọ̀ka Ọ̀ọ̀nìrìṣà kó nǹkan kan ó sì tàbùkù ẹ ti ẹ̀ á dúró tí èé bá ṣe pé wọ́n forí gbálẹ̀ ṣebí ìyàwó ilé Àtíkù ṣé Ifẹ̀ ni àbí Mọdákẹ́kẹ́ mo sábà pé Yorùbá ní bẹ́ńlẹ̀ Àtíkù tí èé bá ṣe pórí wọn gbálẹ̀ tí làákàyè wọn dọ̀bálẹ̀ sọ yẹ kí Ọ̀ọ̀nìrìṣà nídìíwé tó ṣe kí ọ̀fẹ́ kí ọba tiẹ̀ ọwọ́ àtẹ̀ ọ̀fẹ́ kí Ọọ̀ni odúó bí èrè Ìdúmọ̀tà. àmọ́ mi ò rí Àtíkù Abubakar bú o Ọ̀ọ̀nìrìṣà ni mo rí bú. bẹ́ẹ̀ ni ṣé èèyàn kan ìfẹ́ mọ bó o ṣe fẹ́ jẹ́ ìfẹ́ mọ bó o ṣe tó so o lè ṣe bẹ́ẹ̀ sí Olúbùṣe ẹ̀rí ogun ẹkùn Kímájìrì ibú owó bàbá Adétòkúnbọ̀ ẹkùn ọkọ olórí Ládùn ó mà ṣe o káwo rere máa jẹ lọ ní màrèrè kí màrèrè máa jẹ lọ létí ọpọ́n á ṣe Èdùmàrè. Ọọ̀ni àná síjú adé okùn adé sátìkù lè ṣe bẹ́ẹ̀ sí àbí bàbá mi Àtàndá lọ́wọ́ lọ́dún bí ìyèrè Àtàndá ọmọ kútíkù ò gbọ́dọ̀ pa ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ sí ọmọ àdábálé ọmọ àfòmọ́ òde ikú tí pọmọ tíya rẹ̀ bú sẹ́kún àrùn tí sọmọ tíya rẹ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀ àràmàkà tí dún tòjò tẹ̀rùn so ò lè ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n bí pọrípọrí Àtíkù dá kó ṣerú ẹ̀ sáláàfin kí ló wá dé tẹ́ ẹ máa ń fi Ọ̀ọ̀nìrìṣà wọ́lẹ̀. Ọ̀ọ̀nìrìṣà àti sọ fẹ́yìn náà ẹ yé pò yí ibi tí wọn ò bá ti pè yín ẹ yé ganu sí i ẹ má ganu sí ibi tí wọn ò bá ti pè yín ibi tá a bá ti fẹ́ràn these people wọn ò fẹ́ràn wa. ẹ wo fídíò yẹn lẹ́ẹ̀kan sí kì í ṣàsọdùn àbí ọ̀rọ̀ àsọdùn kọ́ kìí ṣe àsọdùn
ò ń bọ̀ o. gbogbo yín náà lẹ́tí rí fídíò ọ̀hún toró di tọ́rọ́ fọ́kálé ọ̀fọ́kókó ni. àrífín ni o. ẹni tó lówó sàárẹ̀ nàìjíríà nù ó ń discriminate. ọ̀fẹ́ kí odidi ààrẹ odidi àrólé Oòduà jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlàfófó gbò ṣé ẹ̀rú adé ààrẹ tí ń bẹ lórí ẹ̀ ní ọ̀bá ọ́ ní Àtíkù àbí kéne lọ́wọ́ ń kí lórí ìdúró ló dúró báyìí ọwọ́ afẹ́ kọ́ba tiẹ̀ ọwọ́ àtẹ̀ ò ní sí oríire ayé yín àdá àwọn bàbá àti wà ń ṣe ní àrífín o wọ́n ṣe kí ni wọ́n ṣe ní àrífín bí àwọn ọba tiyín tí wọ́n bá jẹ́ ní ìyàbí ọ̀nà bẹ̀rẹ̀ àwa ò fẹ́ àbùkù fún ọ̀nìrìṣà àbẹ́ ẹ̀ wá rí fídíò yẹn ni ẹ wá rí fídíò yẹn ni ẹ wò bó ṣe ẹ wò bí ṣe ń kí Ọọ̀ni ọ̀sọ̀wọ́ báyìí ẹ wò bí ṣe ń kí ọba tiẹ̀ kábíyèsí ẹ má dojú tàwa Yorùbá o ntí ọ̀dà ní ẹ bá tún lọ patí bẹ́ẹ̀ bá bu Àtíkù lọ́wọ́ lásán bá a bá rí yín. mo dákẹ́ lápalabẹ̀ yẹn jàre ara mi tí ọ̀yá ò tiẹ̀ jẹ́ lè sọ̀rọ̀ dáadáa ẹ̀yin èèyàn dúpẹ́ onídìrí kí ló dé tọ́rọ̀ gbogbo èsè lórí alábàáhùn yín kí ló dé tẹ̀ ń mú ọ̀rọ̀ Òmíyọ̀ àti Masbi kí ló dé tẹ̀ ń ràn mọ́nu ẹ̀ ń pè wọ́n lájá olóyè Sunday Ìgbòho bí ẹ bá jájá olóyè Sunday Ìgbòho ọmọ dáa ju kéèyàn jẹ́ olórí ibú tẹ́ ẹ jẹ́ lọ. ìrìn àjò iná Yorùbá tó fà sẹ́yìn Dúpẹ́ Onídọ̀tí àtàwọn èèyàn rẹ̀ ní. olórí ibú aṣẹ́wó tó pera rẹ̀ níyàwó Abíọ́lá ìṣe tó fi ti Abíọ́lá pa. ìrìn àjò rán Yorùbá tó fà sẹ́yìn tó ṣe lẹ́yìn Dúpẹ́ Onídọ̀tí ni. kò sí lẹ́yìn rẹ̀ Dúpẹ́ Onítìrí ìwọ ló ṣe first declaration ìwọ ló lọ ṣe first take over àbẹ̀wò lẹ lọ ṣe àwọn ọmọ ọlọ́mọ sì wà látìmọ́lé èyí tí wọ́n ti ń kú lẹ́yọ kọ̀ọ̀kan lókè òjé nínú correctional center tí ń bẹ lókè òjé ní géètì nìbàdàn ẹ tó ti bẹ̀rẹ̀ orí ibú Dúpẹ́ Onídọ̀tí kó tó ti bẹ̀rẹ̀ strategy mi mo rí ẹ̀yin kan tá à ń sọ pé pápọ́ọ̀tì wèrè tí Dúpẹ́ Onídọ̀tí ṣe fún yín ẹlẹ́fẹ́ máa mú lọ ẹ́mbáàsì ẹ̀ má lọ rèé jìyà fẹ́ lónìí ìwé ègbé yín o torí pé ìran Yorùbá àti ìṣe passport ìwé ìrìnnà tá a fẹ́ máa lò torí wípé orílẹ̀-èdè wa ò tí ì wà authenticated wọn àti ìfowá lórílẹ̀-èdè láti wá sọ wípé ẹ mú ìwé ìrìnnà ká lọ ẹ́mbáàsì ẹ mú ìwé ìrìnnà ká lọ pápá òfurufú ó lè bí wàhálà o. Dúpẹ́ Onídọ̀tí àtàwọn ikọ̀ rẹ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ ṣe orí burúkú tẹ́ ẹ̀ fẹ́ dẹ́ni àgbégbìn ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho ṣá. olóyè Sunday Ìgbòho ó ti gbìyànjú ẹ jẹ́ sàṣírí kan fún yín ó nílé ìfín bá kọ̀ tó lóun òfin gbámọ́ wàláì èyí tó ti fílẹ̀ ò ní parun káti ẹ̀wá olóyè Sunday Ìgbòho ṣá jáde lọ́la ní ìsìn pé èmi Ìgbòho ṣá ó ní ìṣe Yorùbá nation mọ́ o rẹ́kọ̀ọ̀dù tó ti lé Dúpẹ́ Onídọ̀tí àti gbogbo ẹ̀yin wèrè black goat black sheep black igbá black àwo ẹ̀ lè bá rẹ́kọ̀ọ̀dù yẹn ẹ̀ lè bá torí níjọ́ tí ojú ń pọ́ igún ìran Yorùbá
àwòdì olóyè Sunday Igboho ṣàwó bá wọn rà. níjọ́ tí ogun ọ̀bá ti tẹ̀yìn wọ̀gbìn ìran Yorùbá lẹ́nu olóyè Sunday Igboho ṣàfihàn rẹ̀ jẹ fúnra Yorùbá. kí a lè rí ibú tẹ́ wá ń bá kí rẹ́kọ̀ọ̀dù tẹ́mi gan ní nínú ṣọ́ọ̀bù Yorùbá Dúpẹ́ Onítìrí ò lè ní láíláí olórí burúkú oní sign petition 5,000 5 million abẹ̀rẹ̀ sí ní ṣe wàhálà mo gbé ẹ̀rọ alátagbà ayárabíàṣá mò ń gbé káàkiri inú ìgbèríko láti máa make sure páwọn èèyàn sign petition olórí ibú ara rẹ̀ Dúpẹ́ Onídọ̀tí wọ́n sign petition tán ó pé tán ó tó ń lé àmọ́ rí nǹkan kan. Dúpẹ́ àmọ́ rí nǹkan kan ó tún tàn wá ó ní ọ̀ ń lọ United Nations ẹ̀ ń lọ fún conference tẹ́ ẹ bá wá débẹ̀ wọ́n kàn declare ní Dúpẹ́ ò ní sí oríire mi ọba wà dúdúrúdú ní ọgbẹ̀yìn ayé rẹ̀ Dúpẹ́ Onítìrí tó pera rẹ̀ ní ìyàwó Abíọ́lá wèrè olóṣì aṣẹ́wó èsì wọ́n pera rẹ̀ ìyàwó Abíọ́lá wọn ọmọ ìyàwó wèrè ìyàwó tá a mọ́ láwọn ọmọ Kọ́lá Abíọ́lá láwọn ọmọ ìyàwó ẹlẹ́sìn rẹ̀ ìyàwó àdánwò ìyàwó akóbáni. ìyàwó obú ẹ lọ rèé sọ agbẹjẹmọwọ lẹ́ẹ̀kan sí ẹ̀yin tá ń di pásítọ̀tì ẹ má tara ayé o ECOWAS passport ìṣìlẹ́lẹ́ fi rìnrìn àjò ẹ má lọ rèé na pásítọ̀tì Yorùbá Nation kankan síta báyìí ẹ má dá wàhálà alẹ́ ẹ̀yin ọmọ ìyá Onídọ̀tí ẹ̀yin náà lélẹ́rí ibú ẹ̀yin lẹ́ni òṣì ẹni àdánwò. Kí ló dé? Àtúntì wá bẹ̀rẹ̀ àti ń bá struggle yìí lọ àti bẹ̀rẹ̀ ìrìn àjò àti pick it from the scratch. èyí tá a pick from the scratch yẹn a comprehend èyí tàn bàbá wa ti ń bá bọ̀ ká lè bá a sọrí ẹ̀ síbì kan ká lè tètè bọ́ lóko ẹrú ìwọ Dúpẹ́ Onídọ̀tí o tó wá lọ rèé create platform ìwọ àtàwọn eléri ibú kan àti ẹ̀dùn pé ọ̀pọ̀ àwọn èèyàn tó ti kúrò lẹ́yìn yín bíi Queen B and co wọ́n ti kúrò lẹ́yìn yín tó náà ti rí wípé onírọ́ ni ọ́ Dúpẹ́ aṣẹ́wó onítìró. ọ̀rọ̀ máa ń ṣe according to the time bí ẹni pé wọ́n lọ ayé rí àdá Dúpẹ́. bó o ṣe dààmú ìran Yorùbá tá a fi bára wa ń bí abára wa yìí gbogbo ẹni tó fa owó aago Yorùbá Nation sẹ́yìn pátápátá onítọ̀hún ò ní bọ́nú àdánwò yóò máa tinú àdánwò kan bọ́nú kan ni. gbogbo ẹni tó jẹ́ wípé lóòótọ́ ìṣọkùnrin ìṣobìnrin tí wọ́n fa owó aago Yorùbá Nation sẹ́yìn tí a gbowó lọ́wọ́ olóṣèlú gbowó lọ́wọ́ ọgbà gbowó lọ́wọ́ àwọn tí a fi jeopardize effort Yorùbá Nation lágbára lọ́wọ́ Ọlọ́run àrọ́mọdọ́mọ yín ò ní bọ́nù ìyà ẹ lè máa rẹ́rìn-ín ní ìsìn ẹ sunkún lọ́jọ́ alẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. torí wípé àwọn tó fi ọkàn sìn gángan ló ń pè ló kọ bú nígbà tó ti jẹ́ wípé àwọn fi itọ́ dúdú sínú tu funfun jáde à ń pè wọ́n lẹ́ni ire gbogbo yín pátá ẹ̀ ní ìbínú Ọlọ́run yóò wà lórí yín torí ń dùn wá torí náà ńkọ́ ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ má jẹ́ á relent. I know Yorùbá Nation will come one day and it is very very soon. ọjọ́ ni mi ò mọ̀ oṣù ni mi ò mọ̀ àmọ́ kò ní pẹ́ kò ní jìnnà. Yorùbá Nation will stay, will come and stay. Ìṣe Yorùbá Nation irú èyí tí Dúpẹ́ Onídọ̀tí tí ń gbé kiri. I have voice note here. I don't want to play it today. I want to study the voice note. Ẹ bá ti wá study ẹ̀ tán tí n bá rí pọ́ yẹ kí n play rẹ̀ fún yín gbogbo àṣírí wọn á tú gbogbo bí wọ́n ṣe ń tànràn Yorùbá. Mo sọ yìí ni mo dúró náà torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ́ àmẹ́yìí tí mo ti sọ yìí
ó ti yé àwọn tí mo fẹ́ kó yé. Mo wá ń bẹ̀ yín, ẹ dákun, let the struggle continues. Mo fọlọ́dùmarè bẹ̀ yín, mo falálẹ̀ Oòduà, mo fi gbogbo ọba tó ti jẹ nílé Ifẹ̀ mo fi bẹ̀ yín. Ẹ sì dákun, ẹ máa kún mi lọ́wọ́. Mi ì fẹ́ sọ̀rọ̀ ni pé àìrí ìkún lọ́wọ́ ń lọ fa bí ọjọ́ bíi mélòó kan. Ẹ pé ọ̀pọ̀ program ni mi ò lè dá sí torí wípé ìkún lọ́wọ́ yẹn ò sí. Yálà dátà yálà owó, ẹ dákun ẹ máa kún wa mo bẹ̀ yín ni. Mi ò ṣakọ nǹkan any amount. Àní mo fẹ́ máa wọnú kúkú dún gángan. Ọ̀rọ̀ Sharia court ọ̀rọ̀ sì pọ̀ mẹ́. About few days ago, mo wà ní Ìmẹ̀sí ilé ní kámpù ogun Kírìjí. Mo kúrò ní Ìmẹ̀sí ilé mo lọ sí Ìgbájọ. Mo rí bí àga Fábùnmi Òkè Mẹ̀sì àti bí Fábùnmi Òkè Mẹ̀sì wọlé sí. Àga rẹ̀ àga ogun rẹ̀ mo bá ń bẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ̀yin Yorùbá tẹ́ wà ní diaspora, àsìkò ti tó, let us bring back history. Ẹ má jẹ́ kí irú Olúwo máa sọ̀tàn tí èsà rẹ̀. If I see mobility, tí mo rí mobilization, tí mo rí èèyàn mobilize mi, màá nà ń bẹ̀ ń ṣe fídíò bíbẹ̀ ṣe rí tẹ́ lè máa rí fi hàn àrọ́mọdọ́mọ. Most especially ẹ̀yin tẹ́ ń bẹ nílùú òyìnbó. Pé àga rẹ̀ rèé o. Ibi ogun yẹn ti gbé wáyé rèé. Ààrẹ látòòsà Ààrẹ Ọ̀nà Kakanfò tí ó wá láti Ìbàdàn, ǹjẹ́ ta ló mọ bí ojú orí rẹ̀ wà? Mo fẹ́ gbé kámẹ́rà lọ bẹ̀ kí n fi hàn yín. Kó wà nínú ákáìfù ìran Yorùbá torí ọjọ́ iwájú tá a máa fi hàn àwọn àrọ́mọdọ́mọ wa. Ẹlòmíràn mọ bí ọ̀pá Ọ̀rànmíyàn wà. Níbo lògúnláká ayé wọlé sí? Tẹ́ ẹ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí, ibi ògúnláká ayé wọlé sí Ìrè. Ọ̀yá wọlé nílé Erá. Ṣàngó wọlé ní Kòso. Ògúnláká ayé wọlé ní Ìrè. Ibẹ̀ náà ti gbé fún olóyè Sunday Igboho Òòṣà ní ọ̀pá àṣẹ́gun. Bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí, ìyẹn ní Ìrè Èkìtì. Èkìtì is a place tí gbogbo ọmọ Yorùbá gbọ́dọ̀ máa visit. I want to be going there. Ká ṣe fídíò bẹ̀ kẹ́ ẹ rí bíbẹ̀ ṣe rí pé bàbá ńlá wa o, àwọn ibi tí ń wọlé ẹ̀ sí rèé. Kò síbi tẹ́ ẹ̀ ti rógò lákàyé tẹ́ ẹ̀ ní rí ajé tẹ́ ẹ̀ ní réṣù. Ọ̀pá Ọ̀rànmíyàn. Ọ̀pọ̀ nǹkan báyẹn mo fẹ́ máa ṣe so that ìtàn àlọ́ àpamọ̀ irú èyí tí Olúwo ń pa ànímọ̀ listen sí. Bó ní ìran Olúgbò ṣe jẹ́ Ilé Ifẹ̀. Àwọn ní ìran ọba Mákín. Àwọn ní ìran ọba Lùfàn. Ọba Lùfà Ògbógbódìrín àti ọba Lùfà Aláyémọrẹ́. Ọbàtálá ńkọ́? Ọ̀rúnmìlà ńkọ́? Ìtàngùn ẹ kún mi lọ́wọ́ mo fọlọ́dùmarè bẹ̀yín. Mo bẹ̀yín ni mi ò ṣakọ. Mo mọ̀ pẹ́yìn tẹ́ ẹ lè ṣe wà. Mo mọ̀ pẹ́yìn tẹ́ ẹ lè ṣe ó wà. Omíyalé gba tọ́rọ̀ yìí. Ọ̀yá nǹkan báyìí la fi ọlọ́sẹ̀ research lé lórí. Àti ẹ̀gbọ́n pé nǹkan kan wà níbì kan. Ìtàn Yorùbá mú wá fún wa lọ́bẹ̀ tí gbogbo ọmọ Yorùbá gbé kámẹ́rà sí. I will go and do it. I swear to my life. I swear with my life. I will go and do it and come back. Finigalaba ìlọmọjú gbé tó kú ẹ̀ máa bọ̀. Màá lọ màá bọ̀.
we have some mystery places. Àwọn ibi tó jẹ́ ibi ìyanu tó ń bẹ nílẹ̀ káàárọ̀ òjíire. Àwọn ọmọ wa tá ń bí ìlú òyìnbó ẹ jẹ́ á máa ṣe fún wọn ká máa wò ó. Bí a ṣe ń wò mí lóru yìí nísìn kí n fi hàn yín. Ká má jókòó tì kí wọ́n wò ó. Ẹni bá fẹ́ kí n sẹ́ndì ẹ̀ sí. Ká fi pamọ́ fáwọn ọmọ pé orírun yín rèé o. Orírun yín o rèé. Ìtàn Ìbàdàn gùn, Ìbàdàn kẹta láwàá. Ìbàdàn kẹta ó láwàá. Ìbàdàn. So ẹjọ́ bẹ́ẹ̀ náà lọ́yọ́. Aláàfin àkọ́kọ́ tó jẹ́ Ọ̀rànmíyàn. Aláàfin wo ló tẹ̀lé Ọ̀rànmíyàn? Bóò ló ṣe lògbà? Bóò ló ṣe ṣe? We can do research. Àwọn bàbá tó lè sọ̀tàn yìí fún wa ṣì ń bẹ láyé. Ẹ jẹ́ káwa ọmọ ọmọ tàn. So ẹjọ́ ń torí ọlọ́ 09036371643 WhatsApp number 09036371643 lẹ́ẹ̀kan sí 09036371643 ṣe ẹ̀rẹ́ ẹni tó bá ṣẹ́rí èèyàn fún mi ní ẹgbẹ̀rún kan o fún mi lẹ́gbẹ̀rún méjì o fún mi lẹ́gbẹ̀rún mẹ́ta o. I want you to know that it will be highly appreciated. Ṣé wá rí nọ́mbà tí mo pè yẹn náà ló pè ẹ yọ ìzẹ́rò iwájú rẹ̀ kúrò ní ẹ sì kà yókù lọ. Gbẹ̀yìn tá ń wò mí Nàìjíríà ẹ lè ṣe fún mi náà. Yes, I trust you, mo mọ̀ yín. Ká tó wá sàwọn bàbá mi ìyá mi tí ń wò wá lókè òkun. Ìgbà tá à ń ṣe struggle lójú méjèèjì ẹ̀ ń ṣe adẹ̀ ń lọ adẹ̀ ń deliver. Yóò dára fún wa o. Agbára lọ́wọ́ Ọlọ́run. Ẹrù tí abiyamọ kì í tú wò wọn à ní gbé ká gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lórí mọ́lé. Agbára lọ́wọ́ Ọlọ́run. Okólóyè Sunday Igboho Òòṣà Àdìsá ọmọ Adéyẹmọ lẹ́ẹ̀kan sí bàbá láìpẹ́ láì jìnnà ẹ darapọ̀ mọ́ wa nílẹ̀ káàárọ̀ òjíire. Mo kí bàbá mi Professor Banji Akíntóyè happy birthday in advance. Kẹ́mi yóò túbọ̀ gùn nínú ọlá nínú àlàáfíà. Ẹ̀mí gígùn ohun àìkú baálé ọ̀rọ̀ bàbá Professor Banji Akíntóyè. Thank you so much. I appreciate you. Don't forget 09036371643. Ẹ kún mi lọ́wọ́ ẹ jọ̀ọ́. Any amount mi ọkọ̀. Ma appreciate it. That's my WhatsApp number. Thank you. God bless you. Love you all. Yorùbá nation, no going back. Kábíyèsí Ọba Gandhi Ọláoyè Òrùmọgẹ̀gẹ̀ the second àbí ṣé the first ni Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Àwọn ọmọ wa mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n arrest tí wọ́n ti gbé lọ sí Èkó ẹ bá wa ṣètò. Kábíyèsí ọba orílẹ̀ Igbá ẹ bá wa ṣètò. Ẹ bá wa pe àwọn tọ́rọ̀ kàn kí ẹ bá wa tú àwọn ọmọ wa lẹ̀ o. Fúlàní ò lè máa pa wá lẹ̀ Yorùbá káwọn ọmọ tí wá fọwọ́ lẹ́rán kò ṣeé ṣe o. Àìṣe dẹ̀dẹ̀rìn àìṣọ̀dẹ̀ àìṣàmùkùn mẹ́kọ. Kí ló dé tẹ́ wá ń fọ̀bọ́ lọ̀ wá? Ọ̀rọ̀ tí Sultan Sókótó sì sọ. Sókótó ni ó jẹ kínní lé lórí o. Má sí èrè o. Bẹ́ẹ̀ yẹn bá jẹ nǹkan lé Sókótó di Sókótó rẹ mú. Yorùbá ò ṣàyọjú náà sí òfin yín ní Sókótó o. Sultan ní Sókótó ẹ má kọjá àyè yìí o. Ẹ ṣe kíni ẹ má gbé sàárà yín kọjá mọ́sálásí ẹ dúró sórí ọwọ́ yín. Kìí ṣe Usman Dan Fodio lọ́tẹ̀ràn Yorùbá dó o. Ẹ gbọ́ Usman Dan Fodio kọ́ lọ́tẹ̀ràn Yorùbá o. Ntẹ́ ẹ̀ bá lè gbé lọ sí ilẹ̀ Ìgbò ẹ má gbé wá fún wa nílẹ̀ Yorùbá o. Ẹ má jáyé yín ó polúkúrú musu o. Ẹ má jáyé yín ó wọ rìváàsì o. Ayé yín ó bàjẹ́ o. Bá a ṣe ń sọ ń o kò jù bẹ́ẹ̀ lọ. 09036371643 09036371643 lẹ́ẹ̀kan sí 0903637
1643 òun náà ni ó pè mí in case tẹ́ ẹ bá fẹ́ send owó sí mi ní ó pè. Thank you, God bless you.